Yes, hello, good evening. Ekale o, ṣàlàáfíà lẹ wà. Thank you, Father, for this evening. General Gates. Good evening. Good evening, please. I'm waiting for you. Mo fẹ́ kẹ́ pọ̀ díẹ̀ kí n tó bẹ̀rẹ̀. Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ mo dúpẹ́ fún yín ní àṣálẹ́ mo gbé yín ga. Mo ṣe yín lọ́ba nítorí pé kò sẹ́ni tó dàbí rẹ̀ láyé àti lọ́run. Olùgbàlà ẹ ṣé o. Ọlọ́run ẹ ṣé, mo dúpẹ́ pé gbogbo àwọn tó máa ń fi poison pa àwọn èèyàn tó fi kẹ́míkà pa àwọn ènìyàn. Mo dúpẹ́ pé ẹ ò ní fún wọn ní agbára lórí mi, lórí ọmọ mi, lórí àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé, ayérayé ẹ ṣé o. Ọba tó ju gbogbo ọba lọ, ọba tó fi gbogbo ọba jẹ, ọba tí a máa ń pè lájẹ tó máa ń jẹ nínú ilé. I give you praise and adoration because there is nobody like you. Ọlọ́run ẹ ṣé gan ni. I cover myself right now blood of Jesus with the power of God. Oh Lord God Almighty, we are going to sleep tonight. Father, please store, protect, and guide us. I want to speak, oh Lord. This night, oh Lord, Father, speak through my mouth. Whatever I burn, Father, burn them. Whatever I lose, Father, lose them. Every secret enemy fighting against my life, Father, destroy them and expose them. Especially àwọn tá bá ṣe dáadáa fún láyé tó wá sọ̀rọ̀ wọn di ogun fún wa. Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ dogun fún wọn ní orúkọ Baba tí Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Gbogbo ẹnikẹ́ni tó rò pé òun lè kọ́ wa láti ṣiṣẹ́ àbí láti wọnú wàhálà, Olúwa jẹ́ kó wọnú wàhálà, kó wọnú ìdààmú. Bẹ́ẹ̀ lórí kò ní yí padà. Gbogbo ọ̀tá tó ń fún ọ̀tá, gbogbo ọ̀tá tó tún fún ọ̀tá ní information lórí ọ̀rọ̀ ayé mi, Olúwa bùfọ́jú wọn ṣẹlẹ̀ burúkú tàbá mi kó máa ṣẹ̀ sí gbogbo wọn. Gbogbo ẹnikẹ́ni tó lòun ò ní fi mí lọ́rùn sílẹ̀, tó lòun yóò máa dààmú mi, Ọlọ́run bá mi dààmú wọn. Olúwa bá mi febi pa wọ́n, bá mi fìyà jẹ wọ́n, bá mi fojú wọn gbolẹ̀. Gbogbo ẹni bá ọmọ mi jà, Ọlọ́run bá wọn jà. Ẹni tó bá mi jà, Ọlọ́run bá wọn jà. Gbogbo ẹni tó ní ohun tí bá ti ṣe láyé ò máa bàjẹ́, Olúwa bà ètò ayé rẹ̀ jẹ́. Gbogbo tó bá ti ṣe láyé, Ọlọ́run bá mi bùfọ́jú, bá mi dàrú. Bẹ́ẹ̀ lórí kò yí padà. Ẹlẹ́dàá ò aṣẹ̀dá ní àṣálẹ́, Olúwa jà fún mi. Mo fẹ́ wí, Olúwa bá mi wí, mo fẹ́ sọ, Olúwa bá mi sọ. Bẹ́ẹ̀ lórí kò sì ní yí padà. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because of God. In Jesus' name I pray. Amen. Good evening. Those of you, I saw a comment under my post. I don't care about comments, people abusing me. Mo strong again. Kì í ṣe rọ́. Mo strong again. Many of you believe that ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa ń mú omijé wá sí ojú mi. You understand me? I saw that comment saying that Auto Bola Fenuwu Gates. Let me just tell you something tonight. You know the reason why? There is a woman tí mo rán ọmọ ẹ̀ níṣẹ́. Alaja yóò wà níwájú ilé mi báyìí. My mommy get to know it. Do you know why I temper justice at times? Because I know my mommy also is partaker of all this nonsense that is happening to me. I know very well that she's also partaker of things like she's the one, part of people disturbing me. I know it very well. But I pretend as if I don't know. And that's why at times, tí n bá fún wọn ní owó, kì í ṣe nǹkan tó yẹ kí n máa fún mọ́mì mi máa ń fún wọn. But I look at it pé n tá bá ti ṣe láyé, n tí yàn bá ti ṣe fún yàn láyé la máa ń ṣe fún padà. Okay? N tí mọ́mì mi ṣe fún mi. Tí bá ní kí n ṣe fún wọn, I won't give her anything. Okay? But message tí mo rí yẹn, òun ló jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ eléyìí. Ó ti yé bẹ́ẹ̀. Mo rí pé ẹni yẹn, woman yẹn pè mí, woman tó wà lọ́pọ́sìtì ilé mi. Ó pè mí, ó sọ fún mi pé wọn ò mọ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. I've been helping that woman for a very long time. Yes, I've been helping now. You understand me? But this time around, tí àwọn èèyàn bá láàkì lẹ́gbẹ̀ẹ́ mi kí n fún wọn ní nǹkan, but me I can't do it again. Ó máa ń lọ mi lára, even gan tí kí ní agbára láti ṣe oore fún àwọn èèyàn sí, ó ṣe mí bákan. I'm feeling somehow, kì í ṣe fún, especially people around me, tí mo ti ṣe oore fún tẹ́lẹ̀ tó jẹ́ pé alájẹfẹnu nulẹ̀, àwọn tó máa ṣe oore fún tí wọn ò mórè, tí wọ́n máa dáná ogun tẹ̀, wọ́n ṣá máa dààmú ayé ẹ̀. Wọ́n ti ní mental problem, some of them wọ́n ti ní dementia. Nǹkan tí mo fẹ́ fi sọ̀rọ̀ yìí ni pé woman yẹn nígbà tó di láyé, mo máa ń bẹ ọmọ ẹ̀ níṣẹ́, mo dẹ̀ ní a lot of people náà ti máa ń rán níṣẹ́. So although iṣẹ́ tí máa fẹ́ ṣe gan tí n bá lè ṣe, you understand me, mo lè fowó mi ṣe, èyí tí n bá lè ṣe máa ṣe, but at times for comfort and you can call people to come and do it for you because a lot of people also need money. It's part of giving. Ó dàbí pé èèyàn náà ń fún àwọn èèyàn lóúnjẹ ni, ó ti yé bẹ́ẹ̀. So mo rí comment yẹn nígbà tí obìnrin yẹn pè mí, mo ti sọ nǹkan kan fún tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo sọ nǹkan kan lójú ọmọ yẹn àti ní ọjọ́ yẹn tán pè mí, ọmọ yẹn bó ṣe ń bú mi, no, they will just call me. Àwọn kan wà ládùúgbò tán pé wọ́n kàn máa pè mí, bọ́n ṣe sọ̀rọ̀ sí mi yẹn, ó yẹ kí n ti gbé, kí n show wọn, kí n lọ kó sójà wá. I don't do things like that. Tí n bá lọ kó sójà wá, tí mo lọ sanwó fún sójà, tí sójà bá nu èèyàn pa, wọ́n máa mú mi fún murder. So at the end of everything, yìí tí mo ní mo fẹ́ gbà padà, wọ́n wá jókòó lé lórí ọmọ tí mo ní mo fẹ́ tọ́jú, wọ́n wá bá mi ṣe yàmàyàmà. Ní bá dúró tí mo fẹ́ stake things legally, kò ṣe pé bóyá mo yọ̀dẹ̀ o.
mi ìyọ̀dẹ̀ torí pé ẹnìkan sọ pé afẹnuwú géètì ọjọ́ tí mo pe lọ́ọ̀yà tí mo kó 200,000 fún lọ́ọ̀yà tí wọ́n di ọjọ́ kejì náà fẹ́ fi 50,000 tó fẹ́ fi approve kíní mo mọ̀ and again ìkan náà tí mo gbé fún EFCC mo fẹ́ ṣe legally ni because in abroad nílùú òyìnbó wọ́n máa ń ṣe nǹkan legally ni ṣó ti ẹ̀yin èmi ò ní take law to my hand gbogbo nǹkan táwọn èèyàn ń ṣe táwa ń complain pé wọ́n di terrorist sí gbòòrò because tí ọba kan ti wà tó kàn ń take law to their hands gbogbo àwọn majority tó di terrorist yẹn wọ́n ti take law the country law to their hands ni ó ti wá di bárakú fún wọn ni majority wọn kúkú yẹ̀wò pé ká kúkú di ìdàkudà mọ́ ìjọba lọ́wọ́ in tó ṣẹlẹ̀ nìyẹn o so and I do what I hate I don't want to become you understand what I hate I don't want to become what I hate so tí bá sọ pé mo gbé ẹjọ́ lọ sí alágbọ̀n ṣé rí ẹjẹ́ ń sọ kọ́kọ́ fún yín tí mo bá tí kò ṣe gbogbo nǹkan ní máa sọ jáde but a lot of people tó jẹ́ criminal náà wọ́n fẹ́ mọ̀ nǹkan tó wà nínú mi I know my mommy my son and some people in my family they are partaker of this nonsense they have stolen from me they collide with outsider to be stealing from me I know it now I know it but mi ìbínú ìgbà mi tó bá bí mi nínú màá kàn pa wọ́n tì ní tó bá yẹ kí n fún wọn ní 100,000 máa fún wọn 20 tí mi bá tiẹ̀ fún wọn rárá gan wọn lè bèèrè lọ́wọ́ mi my mommy don't ask me because mi lè máa jalè kí n fún wọn if you don't disturb me mo lè ti lọ jù báyìí lọ tó bá kó láì táwọn ará ilé ò bá kó láì padà rárá so if I have any token tí bá wá ní token yẹn mi ní bá anybody tí mo ti fi bí owó bá ṣeré rí àbí tí mo ti fi ìfẹ́ bá ṣeré rí kí wá tó wá fi bá ṣeré I know what I'm doing mi bá anybody ṣeré ni nítorí pé wọ́n wà mo jẹ́ màmá mi ni mo ṣe fi ń ta sí wọn some people apart from my daughter mi ò fẹ́ ta sí anybody tó bá ṣiṣẹ́ fún mi kí n ran ẹni iṣẹ́ gan mi ní fún ẹ lówó mo lè fara àta lówó tí mi wọ̀ rí but ẹni tí mo ti mọ̀ rí tí mo ṣe dáadáa fún nínú ayé mi ìfẹ́ ní wúgẹ̀tì o wàláì tàláì tí ó bá jẹ́ pé ọlọ́run ò wọnú mi lọ tó bá pé bí mo ṣe rò nínú ọkàn mi má ti commit murder but mo kàn gbàdúrà mo ní ọlọ́run ràn mí lọ́wọ́ fún mi ní sùúrù yẹn ẹnìkan tó fa ọ̀rọ̀ yìí ní alẹ́ ni pé ní ìgbà tó di ní ìrọ̀lẹ́ yìí nígbà tó di ní ìrọ̀lẹ́ mo rán ọmọ yẹn lọ sí ọmọ yẹn ni mo rán lọ sí kínní reason tí mo fi rán lọ sí kí lorúkọ ẹ̀ that is tí mo fi rán lọ sí NEPA office ní pé tí mo pé land drive yẹn mo fẹ́ sanwó láti jẹta tí mo ti jáde mo fi káàdì mi sí wọn yọ owó yẹn tí n bá fi sí ó ń sọ jágbajàgba òun ni mo sọ lẹ́ẹ̀kan yẹn and if I want to order another one if you don't pay that one you cannot order another one I can go myself kì í ṣe bẹ́ẹ̀ nìkan mo fẹ́ lọ I have a lot of places to go you understand me I don't need to be I don't need to update enemy and friends kí ó tó di pé mo jáde because I don't hold anybody's explanation nobody giving me money nobody supporting me without me giving them money okay anybody kan tó bá mi rẹ́rìn wọ́n fẹ́ gba change lọ́wọ́ mi ni kàn máa ṣe bí ọ̀rẹ́ kan tún dá kàn dẹ̀ jẹ́ ọ̀tá ni wọ́n nínú so in tó wá ṣẹlẹ̀ ní pé nígbà tó di suddenly mo kàn sọ fún mo ti sọ fún ẹnìkan mo ní mo fẹ́ yọ roofing ọmọ tó wà níta yẹn mo ní mo fẹ́ yọ roofing sheet ẹ̀ yes mi lè fi sílẹ̀ sínú ilé mo ní mo fẹ́ yọ roofing sheet ṣe bẹ́ẹ̀ mi mo nílé mo ní mo fẹ́ yọ roofing sheet ẹ̀ wàláì tàláì mo sì máa yọ ṣó ti yẹ yín mo wá sọ fún yàn mo ní kan mo ti pè èèyàn mo ní kàn pé carpenter fún mi kó wá yọ mo wá wò pé tí n bá yọ sí torí pé mi bá fẹ́ ṣe nǹkan tí n bá fẹ́ jà mo máa ń kọ ẹjọ́ dáadáa kí n tó jà ṣó ti yé yín ṣé ó fẹ́ nà mí ni tí n bá yọ roofing sheet inú ilé yẹn tí mo gé gbogbo irin tó wà wájú ilé yẹn kò sí yàrá jẹ́ anybody tó lè mú mi sí pátápátá wọn sọ fún mi pé ó lè ní pé nǹkan kan sọnù nínú ṣọ́ọ̀bù ṣé mo mú ni ṣó ti yé yín màá dẹ̀ máa record tó bá ń yọ wọn ò mú kankan bẹ̀ ilé mi ni tí n bá destroy yẹ is my own mo dẹ̀ ti sọ pé mo fẹ́ ṣe kí ni mo fẹ́ renovate mo fẹ́ ṣe ibẹ̀ yẹn ní another thing ṣó ti yé so ìgbà tí mo wá sọ bẹ́ẹ̀ yẹn woman yẹn kàn déédé pè mí pé òun ti rí carpenter kan fún mi o ṣé carpenter wọn ni tí n bá fẹ́ lo carpenter lẹ́ni tó bá ti yá mo mọ bí tí máa ti lọ gbé carpenter ṣó ti yé tí màá sanwó fún á wá nígbà tó máa wá do you understand but mo ti sọ fẹ́ nìkan ní àdúgbò yẹn mo dẹ̀ ti sọ fẹ́ nìkan tó wá ṣiṣẹ́ mẹ́ yẹn wọ́n máa discuss ẹran ni wàá máa fún wọn lówó wàá máa ṣe dáadáa fún wọn wọ́n dẹ̀ máa ṣèkà fún ẹ tábúrú bá wá ṣe wọ́n máa sọ pé ẹnìkan ló ṣe wọ́n do you know you understand so bí màmá yẹn ṣe pè mí ní ẹ̀pọ̀ tí rẹ́ nìkan nísìn tó lè bá mi yọ ibẹ̀ yẹn ipe kí n tiẹ̀ fi agbára àwọn ọmọdé mi ìfagbára àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn I don't do things like that èmi ò ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn
justice, I mean, legal rights yẹn lè pẹ́, but ó ló máa pay me. I don't want anybody to put me into mess. Ọmọ tó jẹ́ pé kò rówó ṣọ́ọ̀bù tó lè gba 100,000 tó máa lọ fi gba ṣọ́ọ̀bù 100,000 tí ò ní tọkọ ẹ̀ tó sọ pé Marwa bus stop lọ́mìn Marwa ni ọkọ ẹ̀ ń gbà wá lọ́wọ́ èèyàn tí ò rówó ṣé ìyẹn ni tó bá ṣe tán sí tí wọn ò bá tí mi bá jẹ́ kọ́lọ́pàá tó dẹ̀ ti threaten mi wọ́n wá sọ complainer mi wọ́n wá sọ mi di accused ìgbà tí wọ́n yẹn pè mí tí mi ò dáhùn tí mi ò fún ní good response somebody went under my platform and write Auto Bola Fẹnu Wigate ìwọ tó kọ́ yẹn ò ní ṣàmọ́dún òfò ló máa ṣe tó bá jára lémi gan ni tọmọtọmọ lọ́lọ́ máa pa ẹrẹ́ ẹnikẹ́ni tó bá wù kó kọ́ ọmọdé ní àgbà ní ọkùnrin ní obìnrin ní Ọlọ́run máa pa ẹrẹ́ tilétilé ni ètò ayé ẹ̀ máa dàrú láyé ọ̀run fúnra rẹ̀ máa fọwọ́ àbùkù sáyé ẹ̀ Ọlọ́run máa pa ẹlẹ́kún don't get me cross mo kọ́wọ́ fún yàn mi ìṣeré do you think I want to stay long like this in Nigeria? I don't want, that's not in my agenda before. But when I notice people want to really prove someone to me, pé I'm a frustrated ọmọ padà ni, mo fẹ́ sọ fún wọn pé ìyálà ìjà yín ẹ lè lé mi padà. Bẹ́ẹ̀ ni ẹ lè sọ fún ọjọ́ tí màá padà tọ́jọ́ tí màá wá mi sọ fún yín. And you don't pay for my ticket. Going, you are not paying for my ticket. Coming, you are not paying for my ticket. Tó bá rò pé ó ṣe nǹkan kan, tó rò pé bóyá ó ní agbára kan tó fẹ́ máa fi dí mi lọ́wọ́. Oh, ìwọ kọ́ ló lágbára kan fẹ́ try láti sọ pé kò sọ̀dú mi. Bóyá I will come back, I will bow for your bullshit. Mi ò bow for anybody bullshit. Tí bá sọ pé yes, I'm not expecting anything from any olórí burúkú àtolóṣì. I'm not expecting it ni. Ọjọ́ tí mi bá jẹun èmi àtọmọ mi á ti learn to live. Ọjọ́ tó ń jẹ bá dẹ̀ pọ̀ surplus a máa jẹ. Ọjọ́ tó bá wà lọ́wọ́ agbọ́n ẹ̀ lè mọ̀. Tí ó bá sọ ogun ẹ̀ lè mọ̀. And again, mo zero mind mi, mo make up mind mi lórí àwọn some things. Lẹ́ni, ṣé gbogbo nǹkan, so some people they will be using system láti máa sọ pé okay o, tí bá lọ yọ kíní ẹ̀ lónìí, tí bá yọ kíní ẹ̀ lónìí yẹn, ọmọ tí mo fẹ́ kó wá bá mi mú, ó wà nínú petition mi mẹ́, kò ní dá ọlọ́pàá máa mú, tó bá kúrò nínú ilé yìí, mi ní rí mú mọ́, tí bá yọ rúfin sheet ẹ̀ gan before the time, mo bà case yẹn jẹ́ ni. Àwọn èèyàn tó jẹ́ criminal náà tó wà nílé mi ò spare anybody kódà tí n bá rojọ́ dọ́dọ̀ mọ́ mi tí mọ́ mi bá wà nínú ẹ̀ máa sọ̀rọ̀ wọn fún ọlọ́pàá mo ti sọ lórí public mo sọ yẹn mo sọ tọmọ mi èèyàn kì í ṣe dáadáa fún yàn láyé kó bẹ̀rẹ̀ sí ṣe burúkú fún tí màmá mi bá ń ṣe burúkú fún mi tó bá jẹ́ pé wọ́n sọ pé wọ́n practice anything I will expose her and when it get a time tell anybody kan bá support wọn ikú máa pa lọ́mọ bẹ́ẹ̀ ni ikú máa pẹ́ lọ́mọ ó máa kò ní jèrè ọmọ ni because tí èèyàn bá wá sáyé ó máa ń sinmi ni èèyàn kò lè máa practice èèyàn lè máa ṣe nǹkan burúkú kó máa sọ pé kẹ́niyẹn máa sọ̀rọ̀ ẹni yẹn pè mí gbà tí ẹni mo notice èmi mo máa ń sẹ̀sìn gangan but I always forgo things máa máa ṣe bí pé mi ò rí lẹ́sẹ̀kẹsẹ̀ father in law mi pè mí lónìí mo rí pé ìyàwó wọn ti ń pè mí ni torí gbogbo nǹkan tí bá ṣe mí báyìí wọ́n máa sọ pé ó wà lọ́wọ́ ẹ̀kí fún wọn mí tí mi bá fún wọn ṣé wọ́n jí mo jẹ wọ́n lọ́wọ́ ni I promise to take care of him ṣó take care of ó bẹ̀rẹ̀ ọmọ mi ni ó bẹ̀rẹ̀ ọmọ mi ni kí ni tí bá ṣe mo ṣe ní with pẹ̀lú good heart tó bá dẹ̀ ṣe fún mi tí bá dẹ̀ ṣe fún ẹ tó ṣe dáadáa fún mi kò fuck up kò go to hell. Let me tell you mi sọ pé anybody ò lè lówó bọ̀ mi gbẹ́kẹ̀lé anybody tí ó bá ṣèkà fún mi tó bá lówó ẹ̀ jẹ́sẹ̀ K1 bó ṣe wà yẹn mi like ẹ̀ mo hate it with passion owó òṣìwò ló ní ẹ̀bá ní gbogbo ayé kan wíìlì gbogbo owó ayé ìfún kó di the richest man Africa mo hate wọn ni wọ́n sọ yẹn èèyàn lè ṣèkà fún mi kó ṣèkà fún ọmọ mi kó wá bìlì pé máa love wọn àbí máa like mi like wọn mọ́mì mi gan mo hate wọn nítorí pé wọ́n ṣèkà fún mi but mo tún wá ń ṣe dáadáa fún wọn nítorí pé màmá mi ló jẹ́ ọmọ kéèyàn kan sọ sí ẹlẹ́nu kan wá buyọ̀ sí because she's my mother when I look at what she have done to me wọn jẹ́ mi ní sísì mi jẹ́ wọ́n kọ́bọ̀ tó bá jẹ́ ọ̀dájú ọmọ ni mí I remember mo wà Èkó yìí ni mo remember mo rántí ọjọ́ tí wọ́n gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi Maria bàbá yìí wọ́n máa tẹ̀bà lójú títí báyìí wọ́n máa rò báyìí máa dàbí salad ni wọ́n rò lójú mi ìró oúnjẹ jẹ pẹ̀lú ọmọ mi ìró oúnjẹ jẹ wọ́n dájú mi ní tí bá sọ pé jẹ́ fún mi lókè kan fi wọ́n mọ́tò tí bá débì kan tí bá ti rí owó àwọn tó wọ́n máa ka owó báyìí ní owó tó jẹ́ pé ogún mi ni because mi ò kì í ṣọmọ burúkú torí pé mi ò ń ṣọmọ àwọn tí bá tẹ́ pé mo jẹ́ ọmọ òṣìngbà yẹn kí ti fọ́gi mọ́ wọn lórí ṣé wọ́n máa bá mi sọ̀rọ̀ lẹ́ni ni àbí tó bá fọ́gi mọ́ tẹ́nìkan bá tẹ̀ sọ pé òun ní agbára òṣì kan tó bá fọ́gi mọ́ orí ẹ̀ tó kú dànù tẹ́mi náà tó sọ mí sẹ́wọ̀n ṣé anybody àti ní sẹ́tù ẹ̀ lẹ́ni pátápátá máa sọ wọ́n lóun ló pààyẹ́ ẹ̀ mo ò dẹ̀ ṣe yẹn and I don't want anybody to push me around to turn me complainer to accuse so leave me alone if I want to forgo things it's not by you playing on my intelligence
The day I was talking to lawyer here, I talk about my mommy. I say it, ìgbà mi ti man so mommy mi wà lọ́ndà platform yẹn. I don't bloody care ṣé mo pa ọmọ wọn ni. Anybody tó bá ti ṣe mí mo kàn ṣe nǹkan, I want to put it right. Mo ti sọ fẹ́ ni yẹn bó ṣe pè mí wọ́n ti bá mi rí capital, ṣé capital wọn ni. Wọ́n ní pé kí n wá wú bẹ̀ yẹn, wọ́n ní ti bá ti ṣe nsi kan wá tu lálẹ́ pọ̀ mọ́ yẹn. Èmi mo dẹ̀ sọ fún mo ní sùúrù. Ọmọ kan náà ti pè mí tó ń ṣe kan number yẹn tó lóhùn yakini. Ó kò dédé wọ́n wá embarrass mi lẹ́nu ọ̀nà. Òun gbọ́ mi wá tí ó yẹ pé gbogbo yín lẹ́jọ́ mọ̀ ń pa ẹ̀. Tẹ́ bá máa ṣe bí ẹnìkan máa dá ilé ẹnìkan máa ṣe bí ẹni fẹ́ pa ẹ́. Ẹnìkan máa ṣe bí ẹni fẹ́ gbà ẹ́. And they are all together. Ṣé bí lẹ́fẹ́ máa lo gbogbo kàjọyè fún ni. I know all these things. Tí bá dẹ̀ ń wò mí olóògbé mi tó wò bí ọ̀lẹ. Ọgbọ́n mi nù mí pé gba by the time tí bá máa strike yẹn nǹkan náà ò ní gbàgbé ayé yín. You will not forget wàá gbàgbé ò ní gbàgbé láyé ẹ. Mi ò ní ṣèkà o. Ṣùgbọ́n máa ṣe lẹ́gàtì yẹn sẹ́. Ó ti yé tí bá ti wá ṣe tí wọ́n bá gbé writing. Wọ́n máa tiẹ̀ ṣe wọn ò ní ṣe wétí. Mo kun ilé. Ọmọ olórí burúkú yẹn ó ní kó máa sọ òkò sínú ilé kó dẹ̀ máa dọ̀tí inú ilé yẹn because wọ́n fẹ́ kí n ṣe kinní yẹn fún tí n bá ṣe fún wọ́n lè sọ pé okay o ẹrù ẹ̀ bàjẹ́ wọn kó síbẹ̀ yẹn mi ní ìyẹn kọ́ tó bá ti mo ti ready mo máa ready fún a lọ sí court mo mọ̀ pé àwọn tó ń bẹ̀ wọ́n yẹn wọ́n á gba lọ́ọ̀yà fún wọn wọ́n á gba lọ́ọ̀yà fún wọn á dẹ̀ dúró tiwọn èmi náà dẹ̀ máa gba lọ́ọ̀yà àwọn tó ń bẹ̀ wọ́n níṣẹ́ yẹn mo mọ̀ pé wọ́n máa gba lọ́ọ̀yà fún wọn fún wọn lọ́ọ̀yà ọ̀fẹ́ tó mọ̀ pé àwọn kan ní lẹ́yìn náà máa fi èpè báyé gbogbo wọn jẹ́ àtọ̀ ayé ọmọ wọn ayé wọn ò wá ní settle láyé. Mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pàtẹ́ni yẹn pè mí tó sọ pé kí n tètè lọ gbọ́n ẹnìkan wà níbẹ̀ ìtí bá máa ṣe ìwọ́kọ́ ló sọ fún mi ìgbà tí máa ṣe ilẹ̀ tó wà lẹ́yìn yẹn ìgbà tó bá máa yá mi èmi mo mọ́ sọ gbogbo nǹkan tí máa ṣe you can't tell me kọ́ máa lè sọ pé wọ́n ti show kò lè béèrè ilẹ̀ mọ́ gbàgbé èmi Bọ́lá Fọláṣadé you don't know anything iṣẹ́ àtẹnumọ́rọ̀ mi kò kí ń jóná ìtí bá sọ mo máa ṣe ni mo lè bọ́ òyìnbó ṣọ̀tẹ̀ kí n má wọ aṣọ òyìnbó mo lè bá jẹ́ ìjẹ̀bú ṣọ̀tẹ̀ kí n má mu gàrí ìjẹ̀bú mo burú gan o mo dẹ̀ nice gan but tí bá ti zero mind mi àwọn something so àti máa ń ṣe tẹ́lò mi bá believe later tí wọ́n ní believe pé mo lè ṣe pé ṣé mi ni mo lè ṣe ṣá when I zero my mind over things ó ti tán tí mi bá ti zero mind mi òun náà ni mo máa sọ fún yín pé ẹ tó bá ti sọ pé torí Ọlọ́run how can people come to my house mo máa fowó mi ṣe nǹkan àwọn kan máa bàjẹ́ àwọn kan dẹ̀ máa sọ wọ́n máa ṣe kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ìgbà tí mo ti fún bàbá lówó lẹ́ẹ̀kan tí bá fẹ́ fún bàbá lówó àwọn kan ló máa sọ fún mi mi ì jẹ wọ́n lówó mi ì jẹ bàbá Adébọ̀ mi ì jẹ bàbá Délé lówó tí bá fẹ́ fún wọn lówó yìí tí mo lọ fún wọn jẹ́ tíyàwó wọn mo gbé àpò ráìsì lọ fún wọn ìyàwó wọn ó gbé yẹn sórí gbá ó tà tán ó wá ń ṣe bí olówó what a nonsense mo tún wá débẹ̀ mo tún bá ṣe tí má bá wọn ṣeré wọ́n máa bá wọn wọ́n máa ṣe bí olórí burúkú mi ì ráyè orí burúkú mi ì tó bá ti lówó kọ́ má fún mi tó bá lówó kọ́ má fún mi and information tí wọ́n fẹ́ fi kí n máa fún wọn yẹn tí bá ti rí ẹ pé o wà pẹ̀lú ọ̀tá mi àwọn tó fẹ́ máa play lórí intelligent mi I won't talk to you again my talking to you is a privilege Pọ́nlé is a privilege you are not talking to me I don't count you as anything because mo ti live ayé mi ò ń depend on people I don't depend on people èmi ni mo sọ ní tí mo fẹ́ ṣe ni mo sọ yẹn but téèyàn bá fẹ́ jà tó bá kẹjọ ó máa jẹ̀bi ni olórí burúkú àwọn ọmọ òṣì ẹni tó wà nínú ilé ó ń ba gbogbo property jẹ́ you think I'm going to be looking at that idiot tí bá tó wá lọ yọ páànù yẹn tí bá yọ ń sìn in tí mo fẹ́ kọ́ bí mo ṣe fẹ́ ṣe bẹ̀ yẹn of course mo fẹ́ wó bẹ̀ yẹn mo fẹ́ tukọ́ ni now ṣọ́ọ̀bù yẹn mo fẹ́ wo for real tí ò bá tètè ṣe mo fẹ́ wo ni and again mo fẹ́ wó ṣọ́ọ̀bù yẹn ni tí bá wó ṣọ́ọ̀bù yẹn tí mo gé gbogbo ẹ̀ you know mi ní láti máa sọ eléyìí must I be telling you all my plan tí bá ní mo fẹ́ ṣe nǹkan mo fẹ́ ṣe ni ìgbà tí mo sọ pé mo ní kó kúrò lé mo fẹ́ renovate ilé do you expect it what I did here do you expect it I want to do it mo fẹ́ lọ lé mi mo sọ and those of you idiot wèrè kan tí n bá tọrọ tó bá ń fi system ààrẹ mi jẹ tó bá fẹ́ máa play lórí intelligence máa ṣépè fún ẹni I disrespect you when you don't respect me respect is give and take you respect my child respect me if you are my mother you are my brother you are anybody you don't respect me I don't give a fuck. I don't give a fuck. Mo ti kówó fún ọlọ́pàá. Mo pe lawyer lánàá na pé I want to be there. Ìgbà mi tí bá kò tún wò ni pé mo nókè o. Mo ṣì renovate ilé yìí o. Tí bá fẹ́ lọ ná 500,000 sọ́dọ̀ ọlọ́pàá bí 350 or 500 or 600. Mo nókè o ṣé tí bá fi ra dining, tí bá fowó sí tí mo fi ra dining.
ṣé kò ní wà òkè ni? I'm not talking to you, I'm on the live chat. Mo ní tí bá lọ fi owó yìí, tí bá kówó yẹn dání sìn, ma ní okay, mo fẹ́ iná ṣì wà nílé, a lot of things ló wà nílé, wọ́n empty gbogbo nílé ni. A máa ṣiṣẹ́ yẹn lọ ní. Títí ó máa fi padà sí bó ṣe wà. Mama we okay, nísìn báyìí mo ní a lot of things láti ṣe. I have a lot of debts to pay also. Mi ti sọ wo lé mi ní Canada. Ma wá máa jókòó, ma máa lọ kówó mi fọ́lọ́pàá. Àwọn kan náà máa fi mi system re mi jẹ. Wọ́n náà fẹ́ gba mítà, NEPA kan wá, kíní kan wá, wọ́n fẹ́ máa gbó sọ lọ́ mi. Gbogbo yín tẹ́ bá dìtẹ̀ mọ́ mi. Ẹ má máa gbé ọmọ gbìn bí iṣu ni. Kẹ́fọ́, ẹ máa gbé ọmọ gbìn. Tẹ́ bá fi mi lọ́rùn lẹ̀. Ẹ má máa sin òkú ọmọ. Ẹ tẹ́ bá fẹ́ sin òkú ọmọ, títí ẹ̀ kó yá sọ mi lọ́rùn sílẹ̀. Leave me alone. I don't disturb people. Tí bá sọ pé gbàgọ̀jẹ̀ mọ́ kì í ṣe wàhálà. Ẹ ti yàn mí jẹ tẹ́lẹ̀ mo ti fìfẹ́ wọ̀n sí yín. Ẹ dẹ̀ ti ṣòṣì pẹ̀lú mi. Mi ò dẹ̀ ṣòṣì, mi ò forí burúkú mọ́. Àǹtó bá jẹ tí n bá fẹ́ forgo nǹkan lọ́wọ́ ẹ, ó máa bẹ̀ mí ni. Kò ṣe pé ó máa ṣagídí. Ṣé ọmọ yẹn ni? Ṣé ìyẹn ni wọ́n fẹ́ bẹ̀ ti èmi? Ìyẹn kẹ̀. Bó ní ẹyẹ mẹ́wàá, àwọn ìyálà ìyá ẹ̀gàn wọn tẹ́ lọ́wọ́ wa. Apá gbogbo ẹyẹ wọn dànù wọn lágbára mọ́ wọn tọrọ jẹ ni. Ìyálà ìyá wọn. Gbogbo Ọlọ́run pa gbogbo ẹyẹ wọn dànù. Wọn lágbára mọ́ ẹbí pa wọn ni. Ẹni tó ṣépè fún mi lánàá, ọmọ tí ẹ ló forí ẹ̀ di. You don't do that nonsense to me. When I do good to you, you not take me for granted. Ó yá wèrè ni. Who are you? Ẹni tó bá ń bọ́yàn lèyàn máa ń respect. Ẹni tó bá ń fúnyàn ní contract tó ń fúnyàn lówó tó lè ṣe dáadáa fún ẹ. Kí láǹfààní àwọn èèyàn tó useless? Wọ́n useless láwùjọ, wọ́n useless káàkiri àgbáyé, wọ́n useless gan lọ́wọ́ Ọlọ́run. Mi ò mọ bẹ́yàn ṣe máa jẹ pé èèyàn tán tó máa já tẹ̀yàn tó máa ṣe dáadáa fún wọn tó jẹ́ pé ìwọ gangan náà máa ní disturb wọn máa sọ pé wọ́n fẹ́ disturb wọ́n máa kó láìpẹ́ lára ta wọ́n máa ní wọ́n fẹ́ ẹnìkan wá sọ wọ́n fẹ́ nu Woolgate tó bá jẹ́ pé mi tí mo sọ pé mo fẹ́ ṣe yẹn tí mi ò bá tí plan ẹ̀ tí mi dẹ̀ tí sanwó lé lórí tí mi tí invest lé lórí kọ́lọ̀ ń jẹ mí ní ìyá ẹ̀ ṣùgbọ́n mo invest owó lé lórí. Do you think èmi níbi tí mo dé ní induction tí mo dé I don't give my 100,000 without reason. My 100,000 for 100,000 péré mi ò lè múlẹ̀ láìsí ìtumọ̀ tó wà lórí ẹ̀. Èyí táwọn kan máa pè mí tẹ́lẹ̀ tó máa ní ẹjẹ́ wá bá wa ṣe kíní kan kẹ́ wá yẹ wá sí kò sí nǹkankan. Mo fúnyàn ní mọ́tò ta ló fún mi mọ́tò, mo fúnyàn lóúnjẹ ta ló fún mi lóúnjẹ, mo ṣe dáadáa fún wọn, ta ni mo gossip, ta ni mo ráyè ẹjọ́ títí ẹ̀. Àwọn olórí burúkú kan ládùúgbò mi báyìí àti wèrè kan jẹ́ yẹn tí mo ń send owó kọ́ máa kún wọn rice ládùúgbò wọ́n máa gbogbo wọn kò láì ní àwọn ni àwọn ará àdúgbò àwọn láńlọ́ọ̀dù máa bá mi ta ni láńlọ́ọ̀dù tó bá mi kọ́lé ta ni ojú láńlọ́ọ̀dù yẹn àwọn láńlọ́ọ̀dù yẹn ya wèrè ní ìgbà tí yíbò tó ba lé gbogbo inú ilé jẹ́ tí gbogbo àwọn ọmọ tó wá ṣeré mi báyìí tó mọ̀ lẹ́sẹ̀ ọmọ ládùúgbò wọ́n ya wèrè ní àbọ̀n sí mi ò fẹ́ nu Woolgate o tí n bá fẹ́ nu Woolgate máa ti sá lọ kó Nàìjíríà ti pẹ́ máa ti padà sí Canada mama ní mama lọ run Ọlọ́run mi ìfẹ́ nu Woolgate fún any bullshit ẹni olórí burúkú kan mi ìfẹ́ nu Woolgate fún wọn má dẹ̀ wádìí mi mọ́ tí bá sọ̀rọ̀ fún ẹ jókòó sórí ọwọ́ ẹ títí mo máa fi carry on the thing tí bá ti wá ṣe tán tí mi bá ṣe mọ́ ní kó máa wò mí kó ṣe pé kẹ́ máa pè mí kẹ́ máa fẹ́ fi system mọ́ the next move mi ní tí mo fẹ́ ṣe next what is your business you criminals mo mọ̀ náà gbogbo bí mọ́ mi ṣe ń disturb mi ṣe mi mọ́ ni mama fún 120 kí ni tí bá ọjọ́ mọ́mì mi ni mo fi flat tó wà lẹ́yìn yẹn fún ó dẹ̀ lóhun ò fẹ́ ilé tó ń gbé ṣódà tó bẹ̀ ni àbí ńgbà yẹn tó bá sọ pé wọn ò fẹ́ wọn máa sọ pé ẹni torí pé tí ìyá ẹ̀ bá ti wọlé kan wọn máa bàjẹ́ ìwọ tó bá lọ fẹ́ dì pẹ̀lú máa dì pẹ̀lú àti àwọn tó bẹ̀ níṣẹ́ yẹn my mommy Singadele cannot deal with me she cannot deal with me gbogbo secret wọn ni mo gbọ́ gbogbo àṣírí wọn ni mo mọ̀ ọmọ mi tó wà níbí báyìí náà mọ̀ àṣírí tí bá ṣe nǹkan burúkú kó expose me I know everything about her gbogbo tó ṣe bá pa kúlẹ̀kúlẹ̀ náà máa gbé mi mọ̀ ìgbà mi ti bá tún wò mama ní wọ́n tún bá mi sẹ́ tó bá expose mi ìwọ o expose ara ẹ̀ náà ni ara mi báwo tó bá mọ̀ ìpá ara mi ni mo jẹ́ ò ní disturb ayé mi náà. gbogbo wọn tẹ́ pé tí o bá ń ṣe ni wọ́n máa mọ̀ ní wọ́n máa rányàn káàkiri àyíká wọ́n máa sọ pé àwọn wà spiritual wọn wà spiritual kankan information ni àti pastor àtàfà àti gbogbo wọn o wọ́n máa rányàn káàkiri around ẹni láti máa fraud ẹ you cannot fraud me tó bá gba nǹkan mi unlawfully ikú ọmọ ló máa fi san má gba nǹkan lọ́wọ́ mi unlawfully don't maltreat me lẹ́yìn ṣùgbọ́n a ní Ọlọ́run tó dájú don't maltreat my daughter tí bá wo nǹkan tí bá jẹ́ pé bóyá mọ́mì mi jẹ́ màmá mi ni I won't give a damn mo sọ ìtọ́ bá wà lábẹ́ platform kan gbọ́ bí ní fún wọn ṣíṣì
ìgbà kan tí mo ra mọ́tò fún wọn ṣe lẹ́sẹ̀ kékeré kan ò fẹ́ tó bá rí mọ́tò sí wọn ò ní bẹ́ẹ̀ mọ́ ni èmi gan tí bá rí mọ́tò mi ní bẹ́ẹ̀ mọ́ mo ní mọ́tò mo lè ra mọ́tò lọ́jọ́ tí mo tún lè ṣe bọ́bí torí bí tí máa gbé tí máa sùn sí ó ló dáa ju tí bá fi nǹkan mi túnṣe ó ní value ni kí wá gbé mọ́tò kí n jẹ́ kó máa disvalue nǹkan mi kí gbogbo kó máa lọ gba owó lórí mi kó fẹ́ ra mọ́ lẹ̀kùn kó sọ pé báwa fi 20,000 sí o iye báyìí ni kó ta fún kó máa lọ fún family lówó mi kó máa lọ fún àwọn ọkọ̀ lówó mi ẹ̀ ní ṣoríire ẹni bá pè nínú family mi tó bá ń bá àwọn èèyàn díbágì pọ̀ nígboro láti gba nǹkan lọ́wọ́ mi ó ní jèrè láyé àkísà ló máa wọ̀ kẹ́yìn aṣọ àkísà ló máa wọ̀ kẹ́yìn aṣọ ìwọ tí bá fún lóúnjẹ tí mo fẹ́ káyé ẹ̀dá tó wá fẹ́ káyé mi bàjẹ́ ayé máa padà bàjẹ́ ni nítorí òníra lọ́lọ́ máa gbà sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kí ló dé mi ìfẹ́ nu wúgẹ̀tò I'm in Nigeria. I think I'm here to play. Orí mi pé mi ò raṣọ náà mi mọ́ bí tó ti ń taṣọ ni. I want to renovate because they want the house to be deficient so that I can ma wora mi ma bínú ta and I destroy your mission. You mad ni? Ìgbà tí mo kó gbogbo ẹrù kò sí mọ́mì mi kò wá kẹ́rù mi bàtà àwọn bàtà àti nǹkan tí ó ti tẹ́lẹ̀ gbogbo èèyàn ló wọlé wá kó ẹrù mi bàtà nígbà tí mi ò sí lé náà tí mo ní kó máa kó. Wàá máa ṣe dáadáa fáwọn èèyàn kan máa ṣe burúkú fún ẹ you fuck up kó sì lọ nísìnyí yóò ṣe yánmayàmá pẹ̀lú mi kó sì lọ mo lè pa ìgò mo lè gúngò but mi ní gúngò fẹ̀lẹ́ ní gbẹ́lẹ́ anybody because I don't want my complainant to be accused mi ò ojú rẹ táwọn èèyàn dẹ̀ ti fi ń wò mí àwọn èèyàn kan the dignity tí ojú tó fi wò mí mi ò lè jẹ́ kójú yẹn kúrò láéláé torí ẹni tó máa sọ dìdàkudà kó máa lè á sọ fún ẹ̀rí ni ẹni bó ṣe sọ́njà yẹn náà ni gbogbo èèyàn ló ti ń gbà owó yẹn náà ni ó máa ń léèyàn kó lé tó bá lè bá olófin mèkó owó èèyàn mélòó ló ti gbélé èló ni owó tó ń san tí mo fi sanwó nílùú òyìnbó èló ni bó ṣe máa ń léèyàn kó nulé nìyẹn o èèyàn mélòó ló ti gbé nulé èèyàn mélòó ló ti gbé bẹ́ẹ̀ lọ́jọ́ tí mo ti kọ́ èèyàn méjì ló sì gbé bí bó ṣe máa ń léèyàn kó nulé ṣé èèyàn máa gbé nulé tó bá fẹ́ ṣoríire olórí burúkú ẹ̀ tọ́lọ́hun ti mú kòkòrò tó ń ba ìfún àtẹ̀dọ̀jẹ́ tó ń ba pọlọjẹ́ tó ti dà sáyé ẹ̀ ó ti sọ ìsọ burúkú fún téèyàn bá fẹ́ ṣorí láyé tó máa dẹ̀ gbélé olé ló máa dẹ̀ bàjẹ́ to the extent àwọn olórí burúkú jealous bitch wọ́n máa sọ pé kọ́ńkọ̀ sọ pé wọ́n jealous o wọ́n sọ fún mi wọ́n nílé wálé adẹ̀ wálé ẹ kò nílé ṣe àtúnṣe ó tún fẹ́ ṣe tá àtúnṣe wọn ní kọ́mọ̀ ẹ̀ máa bàjẹ́ ní sórí òfò lẹ́ṣẹ̀ ẹ̀yin tó yẹ pé ẹ máa sọ pé ẹ ní agbára kan ẹ máa lẹ́ ń ṣe kúbẹ́kúbẹ́ wèrè kan 419 olórí burúkú 419 yín tí ò fẹ́ ṣì lówó even tó 419 go and ẹ lọ́ máa jẹ yín náà ẹ lọ darapọ̀ máa Boko Haram 419 ni àwọn Boko Haram bó ṣe wà wọ́n ń jí góòlù ni wọ́n tó torí sápamọ́ sí gbó ẹ lọ darapọ̀ mọ́ wọn kẹ́ máa ṣe big 419 tí gbogbo àgbáyé máa fi ìbọn àti bọ́ǹbù lẹ́yìn kiri ẹ kó sí lọ kẹ́ kó sí dànù agbára wèrè wo ní tiẹ̀ máa ní gan ẹni tó bá kàn jẹ́ pé fẹnu wú géètì wọ́n bèèrè lọ́ọ́ mi àwọn tí bá mi rí kápẹ́ńtà kan sìn tó máa bá wọn yọ kiri ṣé tí bá ní mo fẹ́ yọ ọ́ sìn bò èmi mo ní property mi náà tí bá yọ ọ́ sìn mo ba bẹ̀ yẹn jẹ́ ni tí bá dẹ̀ ti yọ ìmídélẹ̀ mo fẹ́ máa gbé lọ sókè ni lẹ́sẹ̀kẹsẹ̀ wàá rí tú tó máa jẹlẹ̀ bọ̀ tí wọ́n kọ́kọ́ mu bọ̀ tí bá kọ́kọ́ lọ yọ ọ́ sìn ẹjọ́ ìnáwó máa lọ rò àní lè ro ẹjọ́ pé wọ́n wá sínú ilé wọ́n wá tẹ́sì ó wà nínú àwọn tó wá nínú ilé náà ó wà nínú wọn náà gbogbo àwọn tó ṣòṣì ń jọ yóò wà nínú wọn náà ṣé tọ́lọ́pàá bá fẹ́ mú sí ẹjọ́ ọ̀tọ̀ ní kó máa lọ rò ẹjẹ́ àròjọ́ yẹn náà tábà tí wàá rò yẹn náà kó tá kọ́kọ́ wà ní kóòtù ká lè mọye kóòtù tá máa wà kí lórí olórí burúkú nìyí ni máa sọ pé fẹnu wú géètì kí ni mo fẹnu wú ìgbà tí Koko Zaria níjọ́ yẹn lọ́hùn tí mo ń gbélé tó kẹ́rù mi ó bẹ àwọn èèyàn 4 ló bẹ̀ wá lórí kó wá máa bẹ̀ mí bí lórí kí lálọ́dún wèrè kan àwọn lálọ́dún olórí burúkú tó ti lọ fún wọn ní kọ́bọ̀kọ́bọ̀ wọn máa rí pé wọ́n ti mọ̀yàn àwọn olórí burúkú lórí kó máa bẹ̀ mí jọ́ yẹn lọ́hùn wọ́n dẹ̀ bẹ̀ mí mo dẹ̀ ní òkè mo ti gbọ́ wọ́n ní ṣèbí ẹ ti ra èyí tó jù bẹ́ẹ̀ lọ wọ́n máa bẹ̀yàn tó bá ti jà lólè tó wọ́n máa ní ṣé o mọ̀ pé o dẹ̀ ti ra èyí tó jù bẹ́ẹ̀ lọ ọlọ́run máa bless ẹ olórí burúkú olòṣì ṣe bẹ́ẹ̀ sọ pé ọlọ́run ẹ lágbára ni kí ló dé tẹ wá ń jalè tẹ́ lè mẹ́ka ẹ lè fa àwọn ẹgbẹ́ yín ló ń tẹ owó gidi àwọn ẹgbẹ́ yín tí ò tiẹ̀ tó yín gangan sọ pé wọ́n lágbára wọ́n ń tẹ owó kò ṣòṣì ní kẹ́ ń ṣe alákìísà àwọn ọmọ yín a máa kọ́lé ẹ̀ máa jíṣò bẹ̀ alákìísà ẹgbẹ́ alákìísà kó sì lọ ẹgbẹ́ olóòrùn mo wọnú ilé inú ilé yẹn níjọ́ yẹn àwọn tó ti ẹ̀jẹ̀ lọ́yà gan wọ́n wọ̀bẹ̀ wọ́n ní the house is still good money is not good in my taste to my taste is not good tó bá ṣe lẹ́yìn wọ́n máa ṣe competition pẹ̀lú ẹ
meanwhile owó ẹ̀ gangan iná fẹ́ competition tó fẹ́ ṣe yẹn aṣọ tó fẹ́ wọ̀gan ara ẹ̀ náà ti fẹ́ ja olè yẹn kọ́ lè fi wọṣọ owó ẹ̀ náà ti fẹ́ gba gbogbo tó fẹ́ ṣe yẹn máa ṣe competition pẹ̀lú yàn àwọn olórí burúkú èèyàn. I'm not me offend who anything. Do you think I just want to come and sleep in Nigeria? Ọmọ mi mo wà in school. Check it up. My daughter is in school. Only ama wà lórí computer all the time. Only gbogbo assignment mo ti pa tile lórí bẹ́yẹn. Ma wá jókòó sí bí you think I'm joking here? Ma sùn sí ni ba. Tá bá pa generator nsin. A máa sùn sínú tá bá ton rechargeable. A máa sùn sínú kíní kò ní wà convenient fún yàn. Ma jókòó sí yẹn. Tí mo jẹ́ pé mo jókòó sí Nàìjíríà pé Nàìjíríà kì í ṣe pé ó ń fetch mi lówó ńsìn màá jókòó màá sọ pé fẹnu gate because you want me to be going around kí máa jà kẹsọ ra yín kẹsọ mi lè sọ mi di lágbájá bẹ́ẹ̀ ṣe sọ lágbájá dà olórí burúkú lè sọ mi dìdàkudà bẹ́ẹ̀ ṣe sọ lágbájá dìdàkudà mi ò ṣẹ̀rọ yín kẹ́ kó ṣì lọ agbára tẹ́ bá ti ní tẹ́ bá ti lè ra léèsì tí ò lè ra léèsì fọmọ tí ò lè ra léèsì fún ará àdúgbò àbí kíní tí ò lè ṣe dáadáa fàdúgbò lọ kọ́ gbàgbẹ́rẹ́ òṣì yìí kẹ́ lọ kó sí gọ̀ǹgà. ọmọ òṣì tó jókòó síbẹ̀ yẹn tó jẹ́ pé ó máa jẹ ìyà last ni tí ò bá jẹ ìyà kọ́lọ́hún fi yẹ kọ́lọ́hún ò sí lókè mọ́. Somebody wọ́n wọnú ilé wọ́n wá vandalize gbogbo nǹkan nínú ilé mo tún túnú ilé yẹn ṣe wọ́n tún vandalize wọ́n sọ sínú ilé mo record everything wọ́n máa sọ pé fẹnu Wugate you are doing it you are sending her and wọ́n send wọn so that may provoke me so ma lè bọ́ta lọ fọ́gi mọ́ wọn lórí kán lè kú kán máa sọ pé a ti sọ ó ti pààyàn àjẹ́ ló mu orí wọn ló mu kìnnìkan ló mu oògùn ló mu oògùn yóò lè ràn mí tẹ́ bá ṣoògùn tí ò bá ti ṣiṣẹ́ ẹ máa tún wá àwọn wèrè olórí burúkú aláṣẹ ẹnu aṣálẹ̀ jẹ́ ẹ máa ráwọn aṣálẹ̀ jẹ́ láti wá máa sọ pé kán lọ máa fẹ́ indicate kán bá lè máa mí kán bá náà instigate yẹn kí ní lè máa rún mi èmi ni mo sọ síta náà pé nǹkan tí mo fẹ́ ṣe. Will you not wait patiently for me for the time to write? Ọjọ́ Monday ló ti yẹ kí n lọ síbẹ̀ yẹn mo jáde lọ́jọ́ Saturday mọ́tò tó gbé mi jáde mo gbé káàdì mi sí wọn ò jẹ́ kó lọ because they don't want me to go there. They don't want me to go to Alagbon. They don't want me to wọ́n fẹ́ kí n forget case yẹn ni because àwọn olórí burúkú kan tán ní àwọn dàgbà nínú ayé tán ní àwọn ti ṣe àwọn politician olóbùkún wọn náà wà nù ẹ̀. Think I'm joking ni? I'm not playing. You deal with my daughter. You deal with my daughter to that extent. Látọ̀dún yìí. Ikú máa pa gbogbo ọmọ yẹn tó bá ní kọ́ ọmọ mi máa sìn ní ikú á pa ọmọ yín lọ́wọ́. Ẹ ní jèrè ọmọ láyé. Ọmọ yín ò ní pèsè lọ́jọ́ alẹ́ gbogbo ẹni bá tún dà mí láàmú tí ìyá mi bá wà nínú wọn tó ń dà mí láàmú bẹ́ẹ̀ ni mo sọ èmi ò ní kú nínú ọmọ ẹ̀ ọmọ ò ní pèsè lọ́wọ́ very soon ẹ sọ mí lọ́rùn sílẹ̀ leave me and my daughter alone. Ọmọ yẹn ń lẹ́nu ó máa lò 6 months tí bá fọ́ bẹ̀ yẹn tá gbé lọ sí àgbé lọ máa record gbogbo nǹkan tó wà ní ṣọ́ọ̀bẹ̀ it's my house now mo ti rí ẹnìkan wà ní Àbújá ń jẹ́ mo rí àbúrò Fáyọ̀ṣe mo rí Isaac yàn yẹn tó sọ pé òun lọ yọ gbogbo rúùfù ilé nígbà táwọn tẹ́nàtì wèrè kan lọ́hùn fẹ́ lọ l'Àbújá ẹbẹ́ mi mo nílé mo dẹ̀ fẹ́ renovate for real mo fẹ́ lò ní mo dẹ̀ fẹ́ renovate mo fẹ́ fi lé mi ṣe another business anybody ò dẹ̀ lè cross anybody ò lè wílé mi ìwọ tó bá ní ò fẹ́ rí mi ní àdúgbò ìwọ ló máa ṣaláìsí ìwọ ló máa lọ because èmi mo lè sọ pé ọmọ Ọlọ́run ni mímí òṣì ọmọ àgbàlagbà arúgbó ọjọ́ òun ni alátìlẹ́yìn mi Ọlọ́run tó dá gbogbo arúgbó tó ṣe lórí gbogbo arúgbó tó ṣe lórí gbogbo ọba tó dá gbogbo ilẹ̀ tó dá òkè tó dá gbogbo ènìyàn tẹ́nikẹ́ni ò dá òun ni alátìlẹ́yìn mi òun dẹ̀ ni bàbá mi òun dẹ̀ ni ọ̀gá mi òun dẹ̀ ni ọ̀rọ̀ mi tí mò ń sọ lọ́sàn àti lóru kò dẹ̀ ní fi mí sílẹ̀ fún ìfẹ́ ọ̀tá láíláí so mo ti fi ọgbọ́n Ọlọ́run ṣe ọgbọ́n Ọlọ́run ti fún mi ní ọgbọ́n ẹ̀ mo ti ṣe oúnjẹ fún wọn ní àdúgbò yìí mo dẹ̀ ti fún wọn ní owó rí mo dẹ̀ ti ṣe dáadáa sí àdúgbò yìí tó jẹ́ pé kì í ṣe ara street nìkan ló ń jẹ àǹfààní ẹ̀ apart from ìyẹn nígbà covid kò convenient fún mi èmi ò ní jẹun mo ní covid ní Canada bí mo ti lọ ń ṣiṣẹ́ kí ẹ̀ ní Canada máa send owó sí street bí mo bá kó níbi iṣẹ́ máa tún lọ ra mọ́tò máa send owó pé kán fi oúnjẹ fún àwọn olórí burúkú kan wọ́n wá wọlé wá àwọn politician wèrè àbí olórí burúkú ọmọ gáràjì kan wọ́n wá bẹ̀ wọ́n ikú máa pa yín tọmọtọmọ ni wọ́n máa ní kó máa ṣòṣì fún mi wọ́n máa ní fẹnu Wugate mi ò fẹnu Wugate o for your information but you want me to be giving you information because mo ti sọ pé nípa ọ̀rọ̀ lọ́ọ̀yà yẹn mi ní sọ síta má jẹ́ ń tàn ẹ́
ìwọ tó bá ti ṣe threatening tó kì í ṣe tó bá sọ pé mo threatening ẹ for life wàá gbé evidence yẹn jáde fún mi but tí o bá ti threatening mi tí mo ní evidence mi lọ́wọ́ tó dẹ̀ ṣe kà fún mi tí mo ní gbogbo evidence mi we are going there nínú ilé mi ẹ badalize ẹ sọ pé kí n ta mo ní mi ò ta ó ti pẹ́ gbogbo àwọn tó wà níbẹ̀ yẹn àwọn ọmọ kéékèèké yẹn wọ́n máa fara gbá so that wọ́n lè learn lesson next time àwọn ọ̀gá wọn tó wá rán wọn gangan gbogbo pátá ní orúkọ wọn wà nínú list mi kì í ṣe rọ́ I will submit it to their alágbọ̀n and submit it to their budget if they don't bá wá treat ẹ̀ máa tún máa show ẹ̀ báyìí lójoojúmọ́ lórí media tí máa tún padà sí Canada máa tún máa show ẹ̀ báyìí náà ni máa tún include ẹ̀ already mo ti include ẹ̀ sí ọ̀dọ̀ àwọn Canada àti United Nations mo send ẹ̀ ní sí New York for your information mi ò kì í dẹnu mi ò dẹnu kí ni máa boast fún èmi ò ń ṣèkà náà kí n tó lè gbé ìgbésẹ̀ kan lórí ọ̀rọ̀ èèyàn ẹni yẹn máa ti ṣe thousand of gbogbo nǹkan tí màá máa forgo ẹ̀ tán bá ti ṣe tán wọ́n á bẹ mọ́mì mi wọ́n á bẹ àwọn aráalé ẹ̀ ṣe kíní kan aráalé tí ò bá ti fọwọ́ mi wọ̀ mí tí ò lè tọ́jú mi kó sọ pé aráalé mi màlélẹ̀ ẹ jẹ́ máa dáàbò bò kí n ràgàbó kí má jẹun bá tiẹ̀ jẹ́ aráalé yẹn gan máa bójú ẹ̀jẹ̀ ń ta ni aráàta tó bá support ikú máa pa yín lọ́mọ ẹ má máa ṣọ̀fọ̀ ọmọ èyí tó bá ti fẹ́ ṣọ̀fọ̀ ọmọ nínú yín ẹ máa support aráalé tó bá ṣèkà fún mi support them kó ṣòfò bóòdẹ̀ tí bímọ support them kó kúkú yà support them káyé ta èèyàn máa treat me badly wọ́n máa ní kí n fún wọn lówó mi ẹ ṣe owó sọ́wọ́ mi ni ẹni owó tí mo ń ná báyìí mo sọ owó mi ni bó jẹ́ pé mo yàgàn mo owó mi mo ní wọ́n fún mi lówó náà gbogbo politician ló ń fún àwọn èèyàn lówó àwọn aráalé ò lè ṣe wọ́n bá ní agbára olórí burúkú kan àwọn tó ṣomi fún ládùúgbò àwọn tó ń jẹ lọ́wọ́ ẹ̀ wọn ò ní agbára wọn ò ní lè sọ pé ẹni tó ń ṣe dáadáa fún wa o ẹ jẹ́ kí agbára ta ní o ká fi back up o káwọn politician kan dáwó sákàǹtẹ̀ o kan fa àkáǹtì tẹ̀ náà ṣe money laundry o wọn ò tiẹ̀ ní fa àkáǹtì mi ṣe kó tiẹ̀ jẹ́ kán sọ pé tiẹ̀ dá ṣe òun náà lówó kó tiẹ̀ ro kó máa ṣòwò wọn a máa fún wọn lóúnjẹ tó bá fún wọn lóúnjẹ tán ìgbà yẹn ni wọn ò ní rí jẹ tó bá dáṣọ ró wọn ìgbà yẹn ló ní ráṣọ wọ̀ tó bá ṣe dáadáa fún wọn ìgbà yẹn ló máa rí nǹkan burúkú ẹ̀yin tẹ́ gbé bálọ̀ tọ́lọ́run bínú sí Ọlọ́run bínú sí yín wọ́n máa ṣe tán ẹ agbègbè èèyàn á yọ́nú sí ẹ o tán bá yọ́nú sí ẹ gbà tán bá ní wọ́n máa ṣẹ́nu yọ́nú sí ẹ wọ́n sọ fáwọn mélòó kan wọ́n máa sọ pé I just love you àwọn ni o wọ́n máa sọ pé kán bá lè sọ pé wọ́n lágbára irú streetwise wo lẹ́rìí pẹ́ ní ẹgọ ó kàn ń wò yín níran ni ẹgọ ẹfẹnu ọra ọdẹ wọ́n máa sọ pé wọ́n ti rẹ́ nìkan sí o máa wá lálẹ́ anybody ò lè wọnú compound mi lálẹ́ nobody must come to my tí n bá fẹ́ pèèyàn lálẹ́ mi tí ọjọ́ tí n bá fẹ́ yọ roof mi ní yọ lóru gan ọ̀sán gangan ni máa yọ roof ilé mi ilé tí mo kọ́ fúnra mi kò sí supervisor tó ń supervise ẹ̀gbọ́n wọ́n fẹ́ frustrate ayé mi wọ́n ní kó máa ṣe yamayama fúnra mi mo supervise ẹ̀ máa fẹ́ yọ roofing máa fẹ́ yọ gbogbo nǹkan nínú ilé tí mi ìyàwó rà tí ń ṣe lé onílé gbà tí ìyẹ̀pọ̀ wọn máa sọ pé mo jí màmá mi ti ẹ̀ ṣe lóru ọ̀sán ni máa ṣe kò tí ì gùn mí kò tí ì yá tó ti yé kò tí ì yá let's wait for the time to write. mo pe lọ́ọ̀yà náà pé can we meet in Alágbọ̀n today ó dẹ̀ lóhùn sí lẹ́kọ̀ọ́ torí mo ti san owó ìyẹn ìbá tẹ̀ jẹ́ 200 ìbá máa pọ̀ 200 is money ẹlòmíì gba salary lóṣù bíbá ìkó owó ẹ̀wọ̀ 100,000 tí n bá ń ṣiṣẹ́ ní Nàìjíríà tí ìbá kú jẹ́ pé wíyá connection àbí ká ṣe business ṣé mo lè lọ gbaṣẹ́ ṣé mo lè lọ gbaṣẹ́ Nàìjíríà kan san 200,000 fún mi ni tí n bá jẹ́ grace of God. ẹ jẹ́ torí Ọlọ́run mo sọ fún yín nìyẹn o bínú mi ṣe rí lálẹ́ nsìn mi ò fẹ́ rí bẹ́ẹ̀ bínú mi kàn ṣe bínú mi ṣe inú bí mi gan o màá ní sùúrù ilé tí mo kùn tó ti ṣe dáadáa wọ́n ti mú gbogbo wọ́n ti ń bàjẹ́ ọmọ tó wà nílé táwọn kan sọ pé kó máa ṣe bẹ́ẹ̀ ṣé mi ṣe bẹ́ẹ̀ fún yàn ni sáré àti mo rẹ́ǹtì lé lọ́wọ́ ẹ̀gbà owó mi kọ ọdún kan àtòṣù 4 ló kó ẹrù mi àti gbogbo owó kó títí dòní ni wọ́n máa tún á jókòó ọmọ kan á jókòó síbẹ̀ yẹn wọ́n á fẹ́ kí n bínú bí wọ́n ṣe pè mí yẹn lẹ́ẹ̀kan pípé kí n bínú lọ lù pa ni mo lè bínú lù pa kí n bínú bẹ́ẹ̀ kí n kò jáde lẹ́ẹ̀kan kí n sọ pé òkè kí n bínú lù pa àbí kí n wá ìbọn kí n kọ̀kẹ́ kí n ṣú tẹ̀dánù kan wá fọlọ́pàá gbé mi kan ni mo ti pa èèyàn. You don't know what is going on in my mind. You think gbogbo nǹkan tí kẹ́mi máa ná owó káwọn ọmọ kan máa ju òkò sínú ilé mi.
wọ́n fẹ́ kí pa ni wọ́n ti sáyìn ọjọ́ ikú ẹ̀ but ibi báyìí kọ́ ló máa kú sí gbogbo wọn yẹn kò sí one after the other nítorí wọ́n ti pààyàn rí àwọn gbogbo wọn tí mo lépò nulẹ̀ mi yẹn gbogbo wọn ló ti pa èèyàn rí àtẹ tó fẹ́ jáde nulẹ̀ mi gbogbo wọn ló ti pa èèyàn rí ẹni tó bá dẹ̀ ti pààyàn wọ́n máa pa náà ni ó máa fi là pa ni so ìkọ̀ọ̀kan ni wọ́n máa yọ sọnù níbi tí wọ́n kó lọ ìkọ̀ọ̀kan go and write it down wọ́n máa yọ sọnù bí ọ̀wọ̀ báyìí ni ìkọ̀ọ̀kan náà máa yọ sọnù go and write it down kì í ṣe rọ́ but inú ilé ìkọ́ náà máa kú sí wọ́n máa yọ sọnù bí ọ̀wọ̀ ni wọ́n máa ní mò ń ṣe pé tó bá ti ní bá ti àdúrà ni mo kọ́kọ́ ṣe fún wọn ní àdúgbò yìí mo ṣe omi síbẹ̀ mo kọ́kọ́ ṣàdúrà fún wọn ní ẹ̀rù omi mu ara ní oore tí wọ́n sọ wípé Ọlọ́run ṣe fún Ishmael oore tí Ọlọ́run fúnra rẹ̀ tó dá ayé àtọ̀ tó ló ṣe according to Al-Quran àti Bible oore tó ló ṣe fún Ishmael nìyẹn tí wọ́n fi ń forí balẹ̀ fún títí dòní tí wọ́n fi ń forí balẹ̀ fún orí omi náà ṣe omi òǹgbẹ omi gbẹ wọ́n ní desert Ọlọ́run dẹ̀ sọ fún ó wá lo ẹlẹ́dẹ̀ kan bí tó ti ń fẹnu túlẹ̀ ó níbẹ̀ yẹn ó ní torí àwọn ṣe ń jẹ ẹlẹ́dẹ̀ wọ́n fi ọ̀wọ̀ fún ẹlẹ́dẹ̀ dòní wọ́n fi ọ̀wọ̀ fún Ọlọ́run yẹn wọ́n dẹ̀ tẹríba fún ipò fún wọn ní omi mo ti ṣe àdúrà fún wọn ní street yìí tọ́mọ bá ti wá gba àdúrà máa ṣe èpè fún ọmọkọ́mọ ni mo sọ tọ́mọ mi bá ti bu tọ́mọ mi bá jáde tó bá wùwà burúkú sí yín ẹ ṣépè fún ṣùgbọ́n tọ́mọ mi ò bá wùwà èpè ẹni bá ṣépè fún ọmọ mi máa kú kú òjijì ọmọ mi ò ní yájú síyàn kẹ́ bí ọmọ ẹ ní kọ́mọ ọmọ ajá wèrè síta ìgbà tó èèyàn bá ń ṣiṣẹ́ wọn ò ní ṣiṣẹ́ gidi wọ́n máa rìn kiri táyé wọn bá bàjẹ́ ẹ máa sọ̀rọ̀ ayín di jealous bitch síta ẹ máa sọ̀rọ̀ ayín di irinṣẹ́ òkùnkùn a dẹ̀ ti kọ́ pé kò so ǹjẹ́ olórúkọ tí a lè dà kọ́ mi tó máa ṣe rere àwọn tó bá dìde sí mi ní ìdájọ́ máa da lẹ́bi ọmọ yẹn kò kúrò ń bí kó rò pé òun ṣe dáadáa ń sìn ní ipe òun ti sọ wọ́n máa lo 6 months gbáko nínú ilé mi tó bá lo oṣù parí sọ pé ọmọ àlè ni mí tó bá lo oṣù parí sọ pé bastard ni yálà ìyá mi àti bàbá mi ẹnìkan wá sọ bẹ́ẹ̀ báyìí torí pé ènìyàn sọ pé wọ́n ti rí captaincy kan wá yọ lálẹ́ you can't control me when you have your evil spirit you can't control me I got the decision myself I decide to do that and I mean they sọ fún ẹ ò lè wá sọjọ́ tí máa ṣe fún mi tájá bá ń sin kó mojú olówó ẹ̀ ṣé ti yé yín tẹ́ bá sọ pé ilé ògbàta ni èmi ni mo nílé mi ò ní fẹ́ kẹ́nibọ̀dì torí pé wọn ò ládírẹ́sì so tẹ́ ẹ bá ti ń bẹ́ ẹni tí ò ládírẹ́sì tí ò nílé tí ò ní kankan táyé wọn ò tó tiẹ̀ táyé wọn kò dáa kò mú yes you know the way you fight them àwọn adẹ́tẹ̀ lélẹ́yìn náà àti gbogbo àwọn tó rán wọn níṣẹ́ adẹ́tẹ̀ ni wọ́n náà wọn kì í fún wàrà náà wọ́n máa ń dànù ni náà so tí bá wá jáde tí mo wò wọ́n rò pé mi am afraid of them ni onídàá fún gbogbo yín tẹjọ kò láì tẹlẹ ń gbógun tì mí ikú máa pọ ọmọ yín lọ́wọ́ ọmọ yín ò ní gbádùn ẹ ní lákòjọ rere gbogbo bẹ́ẹ̀ bá ṣe ń tò báyìí Ọlọ́run máa dàrú mọ́ yín lọ́wọ́ Ọlọ́run fúnra rẹ̀ ló máa dàrú kò ní bẹ èṣù tì yín fúnra rẹ̀ Ọlọ́run torí tó bá bẹ èṣù tì yín Ọlọ́run máa tún padà gbà yín lọ́wọ́ èṣù fúnra rẹ̀ Ọlọ́run ló máa bá yín jà olórí burúkú mo wọn wá ní ó ṣépè fọmọ ọlọ́mọ ọjọ́ tí mo gbàdúrà fún ọmọ ọlọ́mọ ńkọ́ wọ́n máa pè mí nìyẹn MC mẹ wọ́n máa sáré pè mí a fẹ́ ṣe nǹkan mẹyẹn a máa sáré kó mílíọ̀nù sílẹ̀ gbogbo wọ́n máa pè mí wọ́n máa jí nǹkan mi wọ́n bó ṣe ń jà mí lólè ni wọ́n gba nǹkan lọ́wọ́ mi àwọn àṣetán wọn náà gbógun tì mí ẹ máa ṣòfò ní ẹni ṣoríire Ọlọ́run lè dá gbogbo àgbègbè rú tó torí yín a lè béèrè fógun ni a lè béèrè fógun káyé yín wá bàjẹ́ a lè béèrè fún torí àwọn kọ̀ọ̀kan bọ̀tẹ́ má jẹ́ ká débẹ̀ kì í ṣe fẹnu wúgẹ̀tì o kẹ́nìbọ̀dì má pè mí ní fẹnu wúgẹ̀tì ọjọ́ tí mo ti dé ṣé mo ti apply fún ọlọ́pàá ni mo mọ̀ pé tí bá ti wà ń bì báyìí ọlọ́pàá tún máa sọ títí ẹ̀ wọ́n lè ní pé ọlọ́pàá tún máa gba owó títí ẹ̀ ọwọ́ ọlọ́pàá máa tún máa sanwó fọlọ́pàá ọlọ́pàá kẹ̀dẹ̀ tí ò rí àti ètò orí ló máa sọ ń gbà yẹn èyí tí mo gbà nígbà yẹn lọ́hùn gbogbo ìkan nínú wọn ni Wàsíù gbà ìkejì yẹn tó lòun olówù ọ̀dọ̀ MC ló wà dòní olórí burúkú ni yín ni wọ́n máa ní fẹ́nu wúgẹ̀ mi ò fẹ́nu wúgẹ̀ tí o provocation can cause anything. And those of you who want to be instigating me, want to tell me how to behave, so that nígbà tẹ́mi bá kó sínú problem ẹ̀yin á lè free. I know your tactics. I know your tactics. Kì í ṣe eléyìí ológbò eléyìí kọ́ ló máa mẹ́mí sáré. Ọmọ tó kọ wíníwíní sójú. Ọmọ tó kọ́ tí wọ́n gbẹ́gbẹ́rẹ́ sójú ẹ̀. Ọmọ tó máa sínwín wọgbó tó bá yá. Wọ́n máa ló ń ṣépè. Tó bá fẹ́ kí n ṣépè fún ò ní disturb mi ò dẹ̀ ní wá sínú ilé mi wá máa bà nǹkan mi jẹ́.
ọmọ tó máa sinmi wọgbó tí ò ní jèrè ọmọ tí ò ní ṣeré láyé ẹni tó bá lò máa ṣàánú fún tó jẹ́ pé ó máa gbọ́ ọmọ gbèbí iṣu. That's it. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ pé ìwọ tó comment abẹ́ ọ̀dọ̀ mi yẹn I hate it. Gbogbo comment mi gbà mí báyìí wọ́n máa bú mi gbà mí báyìí wọ́n máa bú mi wọ́n máa bú mi wọ́n máa bú mi. You can see I just look at it. I saw it. I will look at it at time. I just wave it. You bully me. Yeah, that one is nothing to me. You think I can go into coma or it doesn't get into my body. I'm talking about báyé mi ṣe máa dá àtàwọn nǹkan tí mo ti ṣe bí ṣe máa upgrade ẹ̀ kì í ṣe ti yín yẹn. You bully me. Ọmọ àṣọ kò sọra ẹ̀yin tẹ́ ní àìsàn tó jẹ́ kẹ́ gbẹ́ ẹ ní ṣàlàyé fún wa ẹ̀yin tẹ́ ní àìsàn HIV ẹ̀yin tẹ́ ní ti jẹjẹrẹ tinú ẹ̀jẹ̀ oríṣiríṣi nǹkan ló jẹ́ kẹ́ gbẹ́ gbígbẹ́ tẹlòmíì nínú yín kò ń ṣe natural. You have a lot of diseases gbogbo nǹkan tó wà lára yín náà ti change still yet gbogbo àwọn máa bú èmi tí Ọlọ́run dá pé you can't. I'm just telling you this kò wo ara mi torí mi sọ pé mo fẹ́ brother ẹ tí má dẹ̀ ni mo fẹ́ brother ẹ tí ò bá ti wò ó máa lọ́nlọ́ ẹ ni má dẹ̀ lọ́nlọ́ tèmi. You see that yòówó ẹ̀ tẹ̀ ní jókòó kẹ́kọ̀ọ́ dó sórí ọwọ́ yín mo mọ gbogbo shit yẹn gbogbo ẹni tó bá ti ra nǹkan níbì kan wọ́n sáré pé olórí burúkú kéwọ́ ọ̀dọ́ kédọ̀gì yẹn náà kédọ̀gì àgbàyà olórí burúkú nìyí olórí burúkú. Bye for now.